Ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọlọ́lá tí gbénú ọlá sọlá, ọba tó ní pẹpẹ ọrọ̀ lọ́dọ̀, ọba tó ní sánmọ̀ àtilẹ̀ méjèèje, ọlá rẹ̀ gbọngbọ́n, kábíyèsí rẹ̀. Ẹ̀yin aráalé, a tún kí yín káàbọ̀ sí orí ètò yín, ètò wa Mọ Ẹ̀tọ́ Rẹ Lábẹ́ Òfin lénìí ní orí iléeṣẹ́ rédíò Ajíṣebíọ̀yọ́ online radio and TV. Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ní orúkọ títí èmi ń jẹ́. Ètò yìí dé sétí gbọ́ yín pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ Ajíṣebíọ̀yọ́ rédíò TV àti Abdullahi Legal Academy. Gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀, Abdullahi Legal Academy jẹ́ àgbékalẹ̀ kan eléyìí tí ó ń ṣe kòkárí bí a ṣe fọ́n mímọ̀ nípa òfin orílẹ̀ Nàìjíríà ká sí tilé toko, pàápàá jùlọ ẹ̀tọ́ tí kó wá ní abẹ́ òfin náà. Abdullahi Legal Academy tó ń ṣe kòkárí nǹkan tí a mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin, eléyìí tí a lè pè ní law tutorial fún àwọn tí a lè pè ní law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ òfin faculties of law jákèjádò orílẹ̀ Nàìjíríà bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a ti ń ṣe láti rí i pé àwọn àfojúsùn wa yìí wá sí ìmúṣẹ. Ọ̀kan nínú àwọn ohun tí à ń ṣe láti jẹ́ kí àfojúsùn wa wá sí ìmúṣẹ òun ni eléyìí tí à ń ṣe ní ọwọ́ yìí. Ní nǹkan bí ọ̀sẹ̀ àbí ká sọ pé bí oṣù kan àbí bí oṣù méjì sẹ́yìn la ti ń ṣe àlàyé lórí àkòrí kan tí a mọ̀ sí ẹ̀tọ́ tí a ní láti gbé ayé àti láti wà láàyè, eléyìí tí a lè túmọ̀ sí èdè òyìnbó ní right tá lè túmọ̀ sí èdè òyìnbó tá lè túmọ̀ rẹ̀ sí right to life. A fi àkòrí kékeré kan sí abẹ́ right to life yìí, a fi pé and what you must know. Eléyìí túmọ̀ sí pé àwọn nǹkan yìí ni ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn ẹ̀tọ́ tí a ní láti gbé ayé àti láti wà ní ààyè. Your right to life and what you must know. Ẹ̀tọ́ tó o ní láti gbáyé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà, ẹ̀tọ́ tí èmi ní láti gbáyé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà, àti àwọn nǹkan tí èmi àti ìwọ tí a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀tọ́ yìí la ti ń ṣàlàyé láti bí ọ̀sẹ̀ mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá sí ẹ̀yìn. Orí rẹ̀ náà la sì wà lénìí tí a tún máa pẹ̀kẹ́lò tí a sì máa tẹ̀síwájú lórí rẹ̀. Àkòrí tá a tiẹ̀ mú wá yìí Ọlọ́run nìkan ló mọ ìgbà tí a sọ tán torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ ẹ̀mí, Mo ti sọ síwájú lórí ètò yìí rí pé ohun tó jẹ́ kí gbogbo wa kí á wà ní ibi tá a wà lénìí, kí ẹ̀yin lè máa gbọ́ mi, kí ẹ lè máa wò mí kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí, kí èmi lè wá síbí kí n lè máa sọ̀rọ̀ báyìí ni wípé ẹ̀mí wà lára mi, ẹ̀mí wà lára titi yín náà. Tí kò bá ti sí ẹ̀mí mọ́, gbogbo àwọn nǹkan tí à ń ṣe yìí kò ní nítumọ̀, kò tiẹ̀ ní wáyé torí wọ́n sọ wípé òkú kì í bá alààyè wíjọ́. Tí ẹ bá wá fẹ́ mọ̀ sí nípa Abdullahi Legal Academy, ẹ lè lọ sórí YouTube wa àbí orí Facebook wa, ẹ kàn search fún Abdullahi Legal Academy àbí kẹ́ ẹ search fún Yorùbá Law Class. Tí ẹ bá search fún Yorùbá Law Class, Abdullahi Legal Academy náà ni yóò ṣalátọ̀nà yín sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ la ti ṣe tó wà níbẹ̀, ẹ wò wọ́n, ẹ kà wọ́n, ẹ gbọ́ wọn, kẹ́ ẹ sì rí àwọn ẹ̀kọ́ kan àbí òkejì gbọ́ níbẹ̀. Tí ẹ bá sì ní ìbéèrè, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn ọ̀nà tí ẹ lè gbà kàn sí wa, ó wà ní orí àwọn ẹ̀rọ ayélujára wa yẹn náà kí ẹ rí i wípé ẹ kàn sí wa tí ẹ bá ní ọ̀rọ̀ kan àbí ìkejì, bóyá ọ̀rọ̀ ìgbìyànjú ni o àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa ni o torí a nílò onígbọ̀wọ́ púpọ̀ gan, a nílò onígbọ̀wọ́. À ń fi àsìkò yìí náà bẹ̀ yín pé kí ẹ dákun kí ẹ ṣe onígbọ̀wọ́ wa àbí ẹ ní ìbéèrè kan àbí kejì tí ẹ rò wípé àbí ẹ ní nǹkan tó lè ṣe wá láǹfààní tí ẹ rò wípé ó yẹ kí á gbọ́ sí, ó yẹ kí á mọ̀ sí, ẹ lè kàn sí wa tí a sì fi tìdùnnú tí a fi dá yín ní ohùn lórí àwọn nǹkan tí ẹ bá wa sọ. Ó pẹ́ wá díẹ̀ kí a tó wá sí orí ètò lónìí nítorí
a ní ìpèníjà ráńpẹ́ eléyìí tí a lè pè ní technical issue, ṣùgbọ́n ní ògo Ọlọ́run a borí technical issue títí tòní ló jẹ́ ká lè wá kí ẹ sì máa rí wa ní ketekete báyìí. Lénìí, àkòrí tí a máa pẹ̀kẹ́lù tí yóò sì jẹ́ àkòrí lábẹ́ àkòrí eléyìí tí a ti ń ṣe àlàyé bọ̀ láti oṣù díẹ̀ sẹ́yìn. Òhun ni nǹkan tí a mọ̀ sí àwọn ẹ̀sùn àbí ká sọ pé àwọn ẹ̀ṣẹ̀ àbí ká sọ pé àwọn ìwà ọ̀daràn tí èèyàn le hù tó ṣe wí pé bí wọ́n bá fi lè gbáàyàn mú, tí ọwọ́ ṣìkún àwọn agbófinró bá fi lè gbáàyàn mú, tí wọ́n sì fààyàn lọ sí ilé-ẹjọ́, tí ilé-ẹjọ́ wá rí i pé èèyàn jẹ̀bi ẹ̀sùn nì tí wọ́n fi kààyàn nì, ìdájọ́ tí wọ́n ó ṣe fúnyàn ni wí pé kí wọ́n lọ gba ẹ̀mí onítọ̀hún. Àwọn ẹ̀sùn nì ni a ó wá máa pẹ̀kẹ́lù lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ṣùgbọ́n kó tó di pé màá wọnú àwọn ẹ̀sùn eléyìí tí èmi ti rí, mo sọ lórí ètò yìí rí pé nígbà kan rí mo rí 5, ìgbà tí mo tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí mo tún rí 3, kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti lé ní 10 tí mo ti rí. Gbogbo ẹ̀ náà ni à á sì ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. A lè má sì lè ṣàlàyé ẹ̀ tán lórí ètò yìí torí àkòrí yìí ó ti máa fẹ́ máa gùn jù. Èyí tá à ń ṣe lọ́wọ́ yìí lénìí òhun ni episode 8, a tíì mọ orí episode tí a á ti dánu dúró lórí àkòrí yìí, ṣùgbọ́n á bá àkòrí yìí débi tí ó ní àpẹẹrẹ. Àwọn ẹ̀sùn tó ṣeé ṣe kó jẹ́ wí pé téèyàn bá ṣẹ̀ lórílẹ̀ Nàìjíríà, ìdájọ́ ikú ni wọ́n dà á fúnyàn. Ó pín sí ọ̀nà, ó pín sí ẹ̀ka-ẹ̀ka, ó pín sí ọ̀nà yẹ́lẹyẹ̀lẹ. A rí nínú àwọn ẹ̀sùn yìí tó ṣe wí pé gbogbo orílẹ̀ Nàìjíríà ni àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn yìí ló ti ṣiṣẹ́, tó ṣe pé òfin tó gbé àwọn ẹ̀sùn yìí kalẹ̀ ó ṣiṣẹ́ ní ibi tí a lè pè ní southern part of Nigeria, ó sì ṣiṣẹ́ níbi tí a lè pè ní northern part of Nigeria, tó ṣe wí pé bóyá northern part of Nigeria lèèyàn ti ṣẹ ẹ̀ṣẹ̀ nì ní o àbí southern part of Nigeria lèèyàn ti ṣẹ ẹ̀ṣẹ̀ nì ní o, kò síbi téèyàn ti lè rí kó ṣẹ ẹ̀ṣẹ̀ nì nínú ọ̀nà méjèèjì, nínú ibi méjèèjì tí mo dárúkọ yìí, tí wọ́n bá fi lè gbáàyàn mú, tí wọ́n sì rí pé èèyàn jẹ̀bi, oníwà rẹ̀ ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fónítọ̀hún. Àwọn ẹ̀sùn kan wà bẹ́ẹ̀. A tún wá rí àwọn ẹ̀sùn míì tó ṣe wí pé kò ń ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ṣiṣẹ́. Ó túmọ̀ sí wí pé àwọn ibi tí òfin nì ti ṣiṣẹ́ nìkan ló ṣe pé téèyàn bá dá ẹ̀ṣẹ̀ nì níbẹ̀, tí wọ́n bá fi lè fọwọ́ ṣìkún òfin gbéèyàn, tán sì rí pé èèyàn jẹ̀bi ẹ̀sùn nì, àwọn ìlú nìkan tó jẹ́ pé téèyàn bá ṣẹ̀ nínú àwọn ìlú nìkan lèèyàn lè jẹ̀bi ikú. Téèyàn bá ṣẹ ẹ̀ṣẹ̀ nì ní inú ìlú míì, èèyàn ò ní ẹjọ́ kankan jẹ́ níwájú ìjọba. Àwọn ẹ̀sùn kan wà báhun. A tún wá rí nínú àwọn ẹ̀sùn nì tó ṣe wí pé ó la ẹ̀mí èèyàn lọ, A tún wá rí nínú àwọn ẹ̀sùn tó ṣe pé ó ṣeé ṣe kó jẹ́ pé téèyàn bá ṣẹ̀ wọ́n lè dájọ́ ikú fúnyàn tó jẹ́ pé kò la ẹ̀mí lọ rárá. Kò tiẹ̀ nílò kí èèyàn gba ẹ̀mí èèyàn rárá kó tó di wí pé wọ́n dájọ́ ikú fúnyàn nírú àwọn àkókò yìí. Àwọn ọ̀nà yìí tí àwọn ẹ̀sùn yìí tó wá pín sí yẹ́lẹyẹ̀lẹ yìí là á wá máa ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. Ó túmọ̀ sí wí pé lórílẹ̀ Nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá tó gba ẹ̀mí ẹlòmíì lọ́nà tí ò tọ́ kí wọ́n tó ṣe ìdájọ́ ikú fún olúwa rẹ̀. Àwọn ẹ̀sùn kan ń bẹ tó ṣe wí pé kódà ẹ̀mí bọ́ sí o, ẹ̀mí ò bọ́ sí o, béèyàn bá fi lè ṣẹ̀ ẹ́ tí wọ́n sì rí i pé óńtọ̀hún jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ihun tí wọ́n ó ṣe fún un ni pé kí wọ́n lọ rèé gba ẹ̀mí onítọ̀hún. Yálà ó pààyàn ni o àbí kò pààyàn, yálà ẹ̀mí èèyàn bọ́ sí i ni o àbí ẹ̀mí èèyàn ò bọ́ sí i, yálà ẹ̀mí èèyàn fẹ́ẹ̀ bọ́ sí i ni o àbí ẹ̀mí èèyàn ò fẹ́ẹ̀ bọ́ sí i. Àwọn ọ̀nà tí a lè pín àwọn ẹ̀sùn tó ṣeé ṣe kó ṣe wí pé béèyàn bá ṣẹ̀ ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fúnyàn lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọ̀nà tí a lè pín àwọn ẹ̀sùn yìí sí leléyìí. Ń wá ṣàlàyé ẹyọ kan péré ńbẹ̀ lónìí. Kí ló dé tí ń fi ṣàlàyé ẹyọ kan ni wí pé tá bá mú àwọn ẹ̀sùn yìí wá lẹ́yọ kọ̀ọ̀kan,
kì í ṣe tí a kàn lè ṣàlàyé sákálá bẹ́ẹ̀. Á fẹ́ wọnú, á fẹ́ mú àwọn ìdájọ́ ilé ẹjọ́. Kí ni àwọn adájọ́ sọ lórí àwọn ẹ̀sùn yìí? Àwọn wo ni nǹkan yìí ti ṣẹlẹ̀ sí rí? Kí ni n tó padà gbẹ̀yìn wọn? N tí ètò yìí tí ó fi máa yàtọ̀ sí àwọn ètò míì nìí, nítorí pé ají ṣe bí Ọ̀yọ́ là á rí. Ọ̀yọ́ kì í ṣe bí baba ńlá kú baba ẹnì kọ̀ọ̀kan. Táwa bá ń ṣàlàyé nípa àwọn nǹkan yìí, àwa ó máa mú àwọn àfiwé, àwọn àfijọ eléyìí tí a lè rí nínú àwọn ìwé òfin gbogbo, eléyìí tí yóò máa jẹ́ ká máa ní àwòrán rẹ̀ lọ́pọlọ gẹ́gẹ́ bí ó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ṣe ń lọ ní orílẹ̀ ààyè. Kò kàn ní jẹ́ bí ìgbà ká ní pé a kàn ń ka ìwé lásán, a kàn wá ń sọ fún wa lásán. Yóò máa jẹ́ wí pé nígbà tí a bá ń rí i, tí a bá ń gbọ́, tí a bá mọ̀ ọ́n, àwa gangan fúnra wa á lè máa mú un lò. Á lè máa mú un lò lórí àwọn nǹkan tí à ń ṣe ní ojoojúmọ́ nínú ìgbésí ayé wa. Ẹyọ̀kan tó sì jẹ́ nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣàlàyé nínú àwọn ẹ̀sùn yìí, òhun ni tí a lè pè ní treason. Treason. T-R-E-S-O-N. Treason. Treason ó jẹ́ ẹ̀sùn eléyìí tí section 37 subsection 1 ti ìwé òfin Criminal Code Act tó gbé kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣẹ wá rí treason tí mò ń sọ yìí, bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ìwé òfin Penal Code eléyìí tí à ń lò ní apá northern part of Nigeria. Kí ni ẹ̀sùn? Béèyàn bá ṣẹ ẹ̀ṣẹ̀ yìí, tán bá fi lè múùyàn pé èèyàn ṣẹ ẹ̀ṣẹ̀ eléyìí tí a mọ̀ sí treason, tí wọ́n sì rí i pé olúwa rẹ̀ jẹ̀bi ẹ̀sùn treason, ìdájọ́ tí wọ́n ó ṣe fúnyàn ni wí pé kí wọ́n lọ lè gba ẹ̀mí onítọ̀hún. Kí wá ni à ń pè ní treason? Ìgbà wo ni treason ni yóò máa wáyé? Yóò wù mí kí n kà á láti primary source kó tó wá di pé màá mú àwọn àkàwé, àwọn àkàjọ wá, kó tó wá di pé màá kádìí ètò ńlẹ̀ lénìí. Mi ò ní àkókò púpọ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí ìwé òfin Criminal Code Act section 37 rẹ̀ bó ṣe gbé kalẹ̀, ó ní wí pé bí èèyàn bá ṣe nǹkan kan àbí ó hu àwọn ìwà kan eléyìí tí a lè pè ní pé èèyàn ń gbé ogun, ó dìtẹ̀ ogun, ó múra ogun sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àbí ìjọba ìpínlẹ̀, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, president Nàìjíríà àbí ìjọba ìpínlẹ̀, governor state kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan wá gbé ogun sí wọn, ó gbé ogun sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe nǹkan tóun fẹ́, láti lè jẹ ìjọba ńpá, bóyá ìjọba àpapọ̀ ni o àbí ìjọba ìpínlẹ̀, láti lè jẹ ìjọba ńpá, láti lè ṣe nǹkan tí òun fẹ́. Tí ọwọ́ bá tẹ irú onítọ̀hún, ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fún un. Kéèyàn wá jẹ̀jọba ńpá, kéèyàn tó lè jẹ̀jọba ńpá, ṣẹ mọ̀ pé yóò ní àwọn nǹkan kan tí wọ́n ó ti ṣe tó ṣe wí pé yóò jẹ́ ìbẹ̀rùbojo fún ìjọba pé n tó ṣẹlẹ̀ yìí àfi kí n yáa ṣe n táwọn èèyàn yìí ń fẹ́ o. Béèyàn bá fi lè dánrú ìyun wò, treason ni à ń pè é lábẹ́ òfin. Tí èèyàn bá sì lè dánrú rẹ̀ wò lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti pèsè ẹ̀ kalẹ̀, ìdájọ́ ikú wọn ó ṣe fónítọ̀hún. Àkọ́kọ́ nù nínú ẹ̀sùn treason. Ẹ̀ẹ̀kejì tó kún ẹ̀sùn treason, òhun ni pé kèé ṣẹni tó bá jáde àbí tó wà níbì kan tí ó ń dúnkokò lajà mọ́ ìjọba nìkan ni ló lè dáràn ẹ̀sùn treason. Ẹni tí ń ran ẹni tí ń ṣe treason lọ́wọ́, ẹni tí ń ràn án lọ́wọ́ ẹni tí ń ràn án lọ́wọ́ yálà nínú Nàìjíríà ni o àbí òǹtìyín wà ní ẹ̀yìn odi Nàìjíríà,
ó wá ran ẹni tí ó ń dúnkokò mọ́ ìjọba tó ń gbógun sí ìjọba lọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ náà ó ti dá ọ̀ràn tí a mọ̀ sí treason tí ilé ẹjọ́ bá fi lè rí i pé ó jẹ̀bi. Àwọn ọ̀nà méjèèjì tí treason lè gbà wá leléyìí. Ẹ wá jẹ́ ká fẹ̀ẹ́ lójú. Ní ọdún tí kò pẹ́ sẹ́yìn, ọdún 2009, ilé ẹjọ́ gbé ìdájọ́ kan kalẹ̀, ẹjọ́ náà ní agbára. Wọ́n sọ ìtumọ̀ tí treason jẹ́ níbẹ̀. Yóò wù mí kí n ka eléyìí ní èdè Gẹ̀ẹ́sì kó tó wá di pé màá wá ṣe ááyan ògbúfọ̀ rẹ̀ sí èdè Yorùbá. Yóò wù mí kí n kọ́kọ́ kà á ní Gẹ̀ẹ́sì. Kí ni ilé ẹjọ́ sọ níbẹ̀ ni pé treason is the offence of attempting to overthrow the government of a state to which one owes allegiance, either by making war against the state or by materially supporting its enemy. Ilé ẹjọ́ sọ pé nígbà téèyàn bá ti ń gbìmọ̀ pọ̀ tí ẹ gbógun tìjọba, bóyá láti gba ìjọba, láti dìtẹ̀ gbàjọba, ẹ jẹ́ ká pè é láti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ kéèyàn gbógun. Ìdìtẹ̀ gbàjọba yàtọ̀ sí kéèyàn gbé ogun sí ìjọba láti lè gba ìjọba lọ́wọ́ ìjọba tí ó ń ṣèjọba lọ́wọ́. Kéèyàn gbé ogun láti lè dúnkòkò lọjà mọ́ ìjọba, bóyá láti lè jẹ́ kí ìjọba ṣe nǹkan kan tó wù ú ni o, àbí láti lè jẹ́ kí ìjọba kúrò kóun lè bá a bọ́ bẹ́ẹ̀, àbí káwọn kan lè bá a bọ́ síbẹ̀. To overthrow the government of a state, láti lè jẹ́ kí bóyá kán lè gbé ìjọba yẹn kúrò ńbẹ̀, kán lè bá a gbé ẹlòmíì sí. Ẹ máa wá wò ó, or by materially supporting its enemy, àbí kéèyàn máa ran àwọn tí wọ́n fẹ́ ṣerú nǹkan yìí, kéèyàn máa ràn wọ́n lọ́wọ́. Àwọn tán jẹ́ ọ̀tá ìjọba, tí wọ́n ń dúnkòkò lajà mọ́ ìjọba, tí wọ́n ń dúnkòkò mọ́ ìjọba, kéèyàn máa ràn wọ́n lọ́wọ́. Ẹni ọwọ́ bá bà, treason ni. Now, èyún báun. Ìkan wá ṣẹlẹ̀ ní ọdún tó ti pẹ́, ní ọdún 1966. Kí ló ṣẹlẹ̀ nígbà náà ni wípé àwọn kan kóra wọn jọ, wọ́n declare country. Kí lórúkọ country yẹn? Ní Independent Niger Delta People's Republic. Independent Niger Delta People's Republic. Nígbà tí wọ́n declare country tiwọn tán, nínú Nàìjíríà yìí náà ni o, wọ́n create flag tiwọn. One. Ẹ̀kejì ni pé àwọn náà wá raise army. Wọ́n sì create constitution tiwọn náà, ìwé òfin tiwọn náà wọ́n create ẹ̀. Wọ́n create flag, àsíá tiwọn wọ́n create ẹ̀. Wọ́n create ìwé òfin tiwọn, constitution. Wọ́n tún wá ń raise army, wọ́n ń raise àwọn ọmọ ogun. Nígbà tí wọ́n ṣe eléyìí tán, láti lè jẹ́ kí, ṣé ẹ mọ̀ nínú Nàìjíríà náà wà o, wọ́n fẹ́ gba òmìnira kúrò ní Nàìjíríà káwọn dá dúró. Ìgbà tí wọ́n wá fẹ́ ṣe eléyìí, wọ́n ti create orúkọ, wọ́n ti create constitution, wọ́n sì ti create ọmọ ogun. Kí wá ni wọ́n ṣe lẹ́yìn ìgbà yẹn? Wọ́n wá ń bẹ́ àwọn ọ̀pá epo Nàìjíríà. Kódà ọ̀rọ̀ náà lágbára débi wípé wọ́n kojú àwọn ọlọ́pàá, wọ́n sì ṣe kíni o, wọ́n sì ń yin ìbọn mọ́ ara wọn. Wọ́n pè ní exchange of fire láàrin àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ogun Independent Niger Delta People's Republic ní ọdún 1966. Ọwọ́ tẹ gbogbo àwọn èèyàn yìí. Kí ìdájọ́ òdodo sì fi fìdí múlẹ̀, wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́. Ìgbà tán dé ilé ẹjọ́, kí ni ilé ẹjọ́ sọ? Ilé ẹjọ́ sọ wípé under section 37(1) of the Criminal Code Act, to overhaul the head of state suggests the creation of a situation in which government feels compelled to choose between yielding to force
and exposing its member or the public to very dangerous to very serious danger. Nígbà tí wọ́n dé ilé-ẹjọ́, ilé-ẹjọ́ sọ wí pé n tá ń pè ní treason òhun ni kí ẹ mú ìjọba kẹ́ ẹ dúnkokò mọ́jọba, kíjọba fi lè wá máa rò wí pé ṣé kí n gbọ́ ohun tí àwọn èèyàn yìí tí wọ́n ń sọ kí n kúkú fẹ̀kan ṣe ohun tí wọ́n ń fẹ́ ni, àbí tí ǹ bá ṣe é àwọn èèyàn mi ní wàhálà ó máa ṣẹlẹ̀, àwọn èèyàn mi aburú ó máa ṣẹlẹ̀ sí wọn. Nígbà téèyàn bá ti lè create irú situation báyẹn fúnjọba, tíjọba fi wá ń wò ó wí pé ṣé kí n gbọ́ ohun táwọn èèyàn yìí ń sọ ni, àbí kí n má gbọ́ ohun tí wọ́n ń sọ, tí ǹ bá gbọ́ ohun tí wọ́n ń sọ aburú báyìí ó máa ṣẹlẹ̀. Téèyàn bá ti lè fi ìjọba orílẹ̀-èdè sí irú condition ni, treason ti ṣẹlẹ̀, ohun tí ilé-ẹjọ́ sọ nu. Kí ná sì ní kán padà ṣe fún wọn? Nígbà tí wọ́n kọ́kọ́ lọ sí ilé-ẹjọ́ high court àwọn ọ̀bẹ̀sùbẹ̀gbà àwọn ti rí i pé wọ́n jẹ̀bi fún ẹ̀sùn treason, wọ́n sì ti ní pé kí wọ́n lọ ṣe ìdájọ́ tó tọ́ fún wọn gẹ́gẹ́ bí òfin ṣe sọ, section 37 of the criminal code act, kán lọ rèé gbẹ̀mí wọn. Wọ́n wá appeal up to the Supreme Court. Ìgbà tí Supreme Court náà sọ̀rọ̀, ohun tí Supreme Court ìgbà náà sọ ni wí pé no, ohun tí ilé-ẹjọ́ high court sọ òun náà ni òun náà fara mọ́, nítorí wí pé treason tá bá ń sọ̀rọ̀ nípa treason ìtumọ̀ rẹ̀ ó jẹ́ nǹkan tó fẹ̀, ó wẹnú, ó wàyàmìbọ̀ tí yóò máa ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn kan àti ìjọba. Ṣùgbọ́n circumstance tẹ́ ẹ bá ti ń dúnkokò mọ́ ìjọba, tẹ́ ẹ̀ ń dúnkokò lajà mọ́ ìjọba, tí ẹ wá fi ìjọba sí inú condition tí wá fi ń rò ó wí pé ṣé kóun gbọ́ ohun tẹ́ ẹ̀ ń sọ ni, àbí kóun wò ó wí pé tóun ò bá ṣe nǹkan tí ẹ̀ ń ṣe tẹ́ ẹ sọ yìí wàhálà ó ṣẹlẹ̀ o, nǹkan báyìí ó ṣẹlẹ̀ o, wọ́n máa pa àwọn èèyàn o, wọ́n máa ṣe o, wọ́n máa mọ o. Téèyàn bá fi lè fi ìjọba sírú àwọn condition yìí, treason ti ṣẹlẹ̀ according to bí ilé-ẹjọ́ ṣe sọ. Béèyàn bá wá dá ọ̀ràn treason lábẹ́ òfin, ìdájọ́ tí òfin ti fi kalẹ̀ fún irú onítọ̀hún ni wí pé wọ́n ó ní pé kán lọ gba ẹ̀mí onítọ̀hún. Gẹ́gẹ́ bí ẹ̀sùn alákọ̀ọ́kọ́ tí à á pẹ̀kẹ́ lù ní abẹ́ àwọn ẹ̀sùn tó ṣe wí pé bí èèyàn bá ṣẹ̀ wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ó ní pé kí wọ́n lọ rèé gba ẹ̀mí olúwa rẹ̀. Ìhà yìí lá gbé dánu dúró ná ní abala titi èdè titi Yorùbá fún titi dédé àkókò yìí ní èní. Títí di ìgbà míì tí èmi àti yín tá tún máa wá pàdé, Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ní orúkọ mi ń jẹ́. Ẹ má gbàgbé pé ní Abdullahi Legal Academy níbi tí a ti ń ṣe kòkárí bí a ṣe fọ́n ìmọ̀ òfin ká sí orílẹ̀ Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀tọ́ tí oníkálukú ní ní abẹ́ òfin náà, àti níbi tí a ti ń ṣe kòkárí ohun tí a mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin law tutorials for law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ òfin faculties of law jákèjádò orílẹ̀ Nàìjíríà. A nílò ìrànlọ́wọ́ ẹ̀yin aráalé, a nílò yín, a nílò onígbọ̀wọ́ púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe a nílò onígbọ̀wọ́. Ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ wa, ẹ lè kàn sí èmi gangan directly, àbí kí ẹ kàn sí orí àwọn ẹ̀rọ ayélujára wa, àwọn àkáǹtì wa ní ẹ̀rọ ayélujára bóyá Facebook, ẹ lè send message sí wa through there. Ẹni tó bá fẹ́ kàn sí mi 09034904883 09034904883. Ẹ lè kàn sí orí àwọn àkáǹtì wa ní YouTube àti ní Facebook, ẹ kàn search fún Abdullahi Legal Academy àbí kẹ́ ẹ search fún Yorùbá Law Class. Tẹ́ bá ti search fún àwa náà lẹ́rìí, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá a ti ṣe ńbẹ̀, ẹ wò wọ́n, ẹ gbọ́ wọn, ẹ kẹ́kọ̀ọ́ ńbẹ̀, ẹ fún wa á tún fẹ́ kẹ́ ẹ fún wa ní nǹkan tí a mọ̀ sí feedback. Á fẹ́ kẹ́ ẹ fún wa ní nǹkan tá a mọ̀ sí feedback. Ẹ kàn sí wa, ọ̀rọ̀ ìyànjú, àfojúsùn, àwọn nǹkan míì tẹ́ bá tún rò wí pé a tún lè fi sí i tí ó tún máa jẹ́ kí ó lè rọrùn. Gbogbo ọ̀rọ̀ ni á mọ̀ welcome tí ẹ bá kàn sí wa. Á mọ̀ dánu dúró ní àhín yìí ná fún ti dédé àkókò yìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí i. Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ní orúkọ mi jẹ́. Títí dìgbà míì tí a tún máa wá pàdé ní orí ètò yìí tí a sì máa kọ́ nípa àwọn ẹ̀tọ́ tí oníkálukú wa tí a ní ní abẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà.
Ẹ jẹ́ ká máa rí i pé à ń lo òfin o. Lógo Ọlọ́run, a ní lùgbàdì òfin.